àgbáyé mọ̀ òun náà ni Ọọ̀ni Ifẹ̀. Ọọ̀ni Ifẹ̀ òun ló lórí aládé gbogbo. Ọọ̀ni Ifẹ̀ wọn èsè ní àárín fín ẹni bá rí wọn fín ó ti rí gbogbo ọmọ Yorùbá fín. Bàbá wọn wá dẹ́sẹ̀ ní gbogbo ọmọ Yorùbá padà lẹ́yìn yíyẹ ní ìsìlẹ̀ ti di kóòtù àná fún council of Obas ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin Olúbàdàn àti Ṣọ̀ún ẹ̀dàpẹ̀jọ́ wọn ṣe mítìn papọ̀ ẹjọ́ sọ̀rọ̀ kílẹ̀ Ọ̀yọ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó ṣe ní kóòtù. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ mọ̀jà tójú àṣà mọ́lẹ̀ ń ṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo àjọni lọ, mo ṣèlú ọmọdé, mo ṣèlú ọgbọgbọ, mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nínú ẹlẹ́kọ̀ lẹ́yìn ìdìbò bí ẹbí sí láǹfààní láti tún máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ṣàlàfíà ní gbọ́ gbogbo àmọ́ kí wàá ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. Ọmọ Adéọlá Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. Èmi àmọ́ ìbílẹ̀ wọn bíbí wọn nílùú Ọ̀ṣun, ọmọ àrùbọ̀ oníbó ẹja kìkì ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀, ọmọ ọba nìfà aláyémọ̀rẹ́, ọmọ onílẹ̀ kẹyìn, ọmọ onílẹ̀ kẹṣẹ̀. Kí ni tí àtúnjọ fẹ́ gbé ẹ̀wò lórí ètò ní òní? Kí ni àjọ tó ń jọ fẹ́ pẹ̀kẹ́lù? Àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní Aláàfin Ọ̀yọ́, wọ́n yọ Aláàfin Ọ̀yọ́ kúrò gẹ́gẹ́ bí permanent chairman fún council of Obas nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n wá sọ di rotational pé Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà fi ṣe co-chairman tí wọ́n jọ mọ̀ tukọ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbésẹ̀ yìí jẹ́ ìgbésẹ̀ kan tó jẹ́ pé àwa ò ní rí ká mọ̀ sọ. Ó tàbùkù ìpínlẹ̀ Ọ̀yọ́ kí Ṣọ̀ún àti Olúbàdàn kó jẹ́ pé àwọn ni wọ́n á jẹ́ co-chairman pẹ̀lú Aláàfin láti jẹ́ orí nípínlẹ̀ Ọ̀yọ́, kájọ máa jà sí ta lórí. Ṣùgbọ́n tí òjò kó dùn mí tó jẹ́ pé ó fi dùn mọ́ mi nú, nígbésẹ̀ tí wọ́n gbé ni pé Aláàfin Ọ̀yọ́ ò jẹ́jẹ́. Fídíò tí mo ṣe last mo ní nípa Aláàfin Ọ̀yọ́, mo ní kí Aláàfin Ọ̀yọ́ rọra ṣe gbogbo àwọn tí wọ́n sún wọn tí wọ́n fún wọn nímọ̀ràn, mo ní kí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé kí wọ́n fúnra wọn ní òye, káwọn fúnra wọn ṣí òye. Ó fẹ́ máa bá Ọọ̀ni Ifẹ̀ ta kàn gbà, ẹ bá tẹ́rí sórí rẹ̀ ó pa á. Ọọ̀ni Ifẹ̀ olórí aládé gbogbo àdìmúlà Ọlọ́fin òdáyé kábíyèsí o, mo ṣe kábíyèsí forí adé. Wọ́n ní ají ṣe bí Ọ̀yọ́ láàrin, Ọ̀yọ́ tí wọ́n ṣe bí Ifẹ̀ báyìí. Ẹni ají ṣe bí Ọ̀yọ́ láàrin, Ọ̀yọ́ ìṣèlú ọ̀gá nìkan kan. Ọ̀yọ́ tí wọ́n ṣe bí Ifẹ̀. Àkọ́kọ́ kí ló mú Aláàfin? Ó wá ṣe ìṣe Ọọ̀ni ńkọ́pì Ọọ̀ni. Ìdí ni bẹ́ẹ̀ ni tó ju ni lọ́lẹ̀ ju nínú. Aláàfin ju Ọọ̀ni ju Aláàfin lọ ní gbogbo ọ̀nà. Kò sí bí ọmọ ṣe fẹ́ dàgbà tó, ọmọ ni ó sì máa jẹ́ lọ́wọ́ bàbá ẹ̀. Ààfin Ifẹ̀, Ọọ̀ni Ifẹ̀, àpèrè Ọọ̀ni Ifẹ̀, òun ni àpèrè ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. Nígbà tí orírun tí ẹ bá ti wá àwọn Yorùbá ní tí odò tó wá gbàgbé orísun ẹ̀ yóò gbẹ. Aláàfin ti gbàgbé orísun, Aláàfin ti Ọ̀wọ́ Adé wọ́n gbàgbé orísun, wọ́n gbàgbé wípé àpèrè tó jókòó níyẹn ọmọ Odùduwà, ọmọ Ifẹ̀ ló ṣe kí ni, òun ló establish ẹ̀. Àwọn kan pa ìtàn kíjàn fún wa
Ṣèyí Mákindé tó announce yìí gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́, gbogbo àwọn tí wọ́n ń lò yìí tá à ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tá à ń sọ pé bẹ́ẹ̀ ni ẹni tá a fẹ́ nì, torí pé a rí àṣà àti ṣe lára yín, ó ti àwò wípé tẹ̀ bá dé bẹ́ẹ̀ ẹ gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹ tún pawọ́ pọ̀ pẹ̀lú bàbá Wọ̀lú láti jẹ́ kí àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá. Àwọn táwọn sọ pé ojú tì wá báyìí torí pé a rí wípé gbàtẹ́ wọlé kàkà kẹ́ bígi call of unity ṣe ẹ̀ńjà ìwọ́jú mi èmi òjò ọ́. Ẹ fẹ́ máa bá Ọọ̀ni Ifẹ̀ takàngbọ̀n a. Bẹ́ẹ̀ dẹ̀ ní 90% ọ̀kí ní 80% gbogbo ọba tí ń bẹ ní Ọ̀yọ́ state, gbogbo ọba tàbí loyalist to Ọọ̀ni Ifẹ̀. Torí pé gbogbo wọn mọ orínú wọn. Ìtàn wọn lè fẹ́ sọ nílẹ̀ Yorùbá tí ò ní tán mọ́ Ifẹ̀, tí ò ní níṣe pẹ̀lú Ifẹ̀. Tí Aláàfin tán fi wá ń pera wọn ní olórí gbogbo ọba Yorùbá níbo òun lè wá rí ní ìsìn báyìí wọ́n yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ yìí. Bàbá ọ̀wọ́ adé wọ́n yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ yìí. Co-chairman co-chairman pẹ̀lú Olúbàdàn àti Ṣọ̀ún. Ẹ̀yin lẹ sọ̀rọ̀ yín bẹ́ẹ̀. Yorùbá mọ̀ sọ̀rọ̀ kan wọ́n á ní ẹni tó lọ sìnkú bàbá rẹ̀ ní òwò, bàbá tó lọ sìnkú bàbá tiẹ̀ ní òwò, ó wá ọmọ tiẹ̀ lẹ́yìn, ó ti sọ fún ọmọ rẹ̀ pé tí n bá ti kú báyìí ni kò ṣe sinmi. Ẹ̀yin rí àpèrè Olúfẹ̀, Ọọ̀ni Ifẹ̀, àdìmúlà Ọlọ́fin, ẹ̀ ń rí àpèrè yẹn fín, ẹ fẹ́ máa bá àpèrè yẹn takàngbọ̀n. Àwọn tí wọ́n mọ̀ pé Ọọ̀ni Ifẹ̀ ò ṣe é rí fín, àwọn náà wá jókòó dé yìí níbi tó yẹ pé èyí gan fúnra yín yóò wáyé ẹ̀rẹ́ sẹ́yìn tẹ́ ẹ̀ wá tí ẹ̀ wá lè jẹ́ ọba tẹ́ ẹ̀ jẹ́ olórí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní stéètì yín, tí wọ́n ní Ọ̀ṣọ́hún àti Olúbàdàn lẹ́jọ́ ọmọ ìtukọ̀ rẹ̀, sẹ́wọ̀n làwọn fẹ́ máa jẹ́ olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá. Olórí ọba ilẹ̀ Yorùbá kan ṣoṣo tí gbogbo wa mọ̀, tí gbogbo àgbáyé mọ̀, òun náà ní Ọọ̀ni Ifẹ̀. Ọọ̀ni Ifẹ̀ òun lọ lórí aládé gbogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Ọọ̀ni Ifẹ̀ òun ní permanent chairman Council of Obas Ọ̀ṣun State. Bẹ́ẹ̀ náà ní South West Obas Council of South West, gbogbo ọba South West Ọọ̀ni permanent chairman. Ọọ̀ni Ifẹ̀ àwọn tó ní co-chairman National Council of Royal Fathers, tí àwọn àti Sultan Sokoto tí wọ́n jọ tukọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí co-chairman. Wọ́n jọ jẹ́ chairman fún gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba káàkiri gbogbo Nàìjíríà. Ọ̀nà inú abẹ́mọ́ bá ta kàngbọ̀n. Ọọ̀ni Ifẹ̀ wọn èé ṣe ní àárín fín, ẹni bá rí wọn fín ó ti rí gbogbo ọmọ Yorùbá fín. Bàbá wọn wá dé ṣe ní gbogbo ọmọ Yorùbá padà lẹ́yìn yìí díẹ̀díẹ̀ ni. Àwọn Ọ̀yọ́ nìkan náà lè máa tàn yín, gbogbo àwọn Ọ̀yọ́ tí wọ́n ń tàn yín, gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń tàn yín. Irú àwa yìí tá a bá sọ̀rọ̀ àwọn onídàárí tàbí sọ̀rọ̀ o. Gbogbo wa iná làá pariwo ńgbà tẹ́fẹ́ jọba inú wa ń dùn tá à ń gbé Kúdùsì fún yín. Àgbẹ̀ Kúdùsì fún pé Kúdùsì yín o pẹ̀kúsẹ́ o. Àwọn ìdá ẹsẹ̀ yìí kò lè gbé yín débi kankan. Ìtọ́ wá dùn mí jù, mo wo fídíò kan láìpẹ́ yìí tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n gbéra tí wọ́n lọ sí àbẹ̀wò sí kí ló ti porúkọ rẹ̀ Sultan Sokoto. Aláàfin Ọ̀yọ́
dọ́là alẹ́ àsìn irọ́ yẹn lẹ́tún ṣe kàkà kẹ́ ẹ gbà fún olórí ilẹ̀ Yorùbá Ọọ̀ni Ifẹ̀ kẹ́ ẹ tẹríba fún wọn ẹ̀yin wa lọ bá Sultan of Sokoto ààfin tálẹ́ ẹ kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ ṣe lọ yẹn bí kò sí ààfin Ọọ̀ni Ifẹ̀ kẹ́yìn àti Ọọ̀ni Ifẹ̀ kẹ́ ẹ jọ jòkó kẹ́ ẹ gbàmọ̀ràn torí pé bàbá kábíyèsí Àdìmúlà bàbá nígbà tí bàbá gorí àpèrè bàbá òwò pàwọn ní olórí aládé gbogbo bàbá òwò pàwọn ní nọ́mbà 1 fún gbogbo ọba ilẹ̀ Yorùbá bàbá gbéra wọn lọ bá kábíyèsí Aláàfin àná gẹ́gẹ́ bí ọjọ́ orí tí bàbá ṣe ju tí wọ́n lọ wọ́n lọ bá Aláàfin Ọ̀yọ́ bàbá Aláàfin náà tún bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ kó gbogbo inú wọn dùn wọ́n jọ àlàáfíà ṣe ni kí bàbá tó lọ bá àwọn bàbá wọn ọba tó jẹ tí ìlú tó ayé òní gbàgbé ẹ ọba tó tún jẹ tí ìlú dàrú kábíyèsí ọwádìí ayé òní gbàgbé wọn. ẹ má tọ́jú àṣà mọ́lẹ̀ bàbá ọwádé Aláàfin ẹ má tẹ ojú lẹ̀ mọ́lẹ̀ ẹ má tẹ ojú àṣà mọ́lẹ̀ orí àpèrè tẹ ẹ jòkó sí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ orí àpèrè tẹ ẹ jòkó sí Ifẹ̀ ló ti wà o Ifá kan ló ní ohun abínibí kì í hù wọ́n ohun olóhùn ní yá wọn lára adé á fún ìwọ̀dẹ rẹ èyí tí sálábàárì ẹ já ẹ jẹ́ kí nǹkan tiwa ó mọ̀ wá Aláàfin Ọ̀yọ́ kábíyèsí Àdìmúlà nọ́mbà 1 nílẹ̀ Yorùbá ló yẹ kẹ́ ẹ máa bá díò àwọn ẹlẹ́kẹ́jọ ọmọ ìjíròrò bí ìran Yorùbá sì lọ síwájú kìí ṣe Sultan of Sokoto ló kàn tẹ́lọ̀ lẹ́fẹ́ lọ kí tẹ́wà ní ẹjọ́ fẹ́ ẹ má lọ aláì pẹ̀lú Fúlàní gbogbo ẹni tí ń gbèrò kí ìran Yorùbá ṣubú gbogbo wọn ni ó ṣubú lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ dákun bàbá kábíyèsí Ọwádé ní ìsìlẹ̀ ti di co-chairman fún council of obas ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin Olúbàdàn àti Ṣọ̀ún ẹ̀dá pẹ̀jọ́ máa ṣe mítìn papọ̀ ẹjọ́ sọ̀rọ̀ kílẹ̀ Ọ̀yọ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó ṣe kíni kótó torí pé ìlú Ọ̀yọ́ kódà bó ṣe jẹ́ pé Ọ̀yọ́ àná Ọ̀yọ́ lé ó ti tú Ọ̀yọ́ ọ̀gbà yẹn ò sí bọ́ báyìí Ọ̀yọ́ ti sin Ọ̀yọ́ tuntun tí ó wà ní ìsìn kìí ṣe Ọ̀yọ́ tàná yẹn bó ṣe wá jẹ́ pé Ọ̀yọ́ tuntun yẹn náà ni ó wà significant sáwọn ọmọ Yorùbá bó ṣe jẹ́ Ọ̀yọ́ tuntun yẹn náà ó ṣe kí ni ó wà significant sí àwọn ọmọ Yorùbá ẹ dákun kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ẹ má ta ìran Yorùbá sóko ẹrú ẹ má ta àwọn ọmọ Ọ̀yọ́ ẹ má ta ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má ta sóko ẹrú lẹ́lẹ́kejì ẹ rántí àná o ẹ rántí tó ṣẹlẹ̀ lánàá nígbà tí ìran Yorùbá Ọ̀yọ́ yìí náà ni tí wọ́n lọ aláì pẹ̀lú àwọn Fúlàní lọ́jọ́ náà lọ́hùn ẹ wo bí tó bọ̀yọ̀ dé báyìí ẹ má ta ìran Yorùbá ẹ má ta wá fún Fúlàní o títí dìgbà míì láti máa fàdá àti pàdé yìí lórí ètò tàbí ní ìràpadà ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adéyẹyè Kíjì Pààrọ̀ ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.